lè máa mú tí ó ṣe wá sí lórí mímbàrí ayé ó bàjẹ́ lórí mímbàrí ni ìbò tí ń bọ̀ ní ìsìn ẹ̀yin tẹ́ ẹ fi pa àwọn èèyàn ẹ jẹ́ múra àfáà tó bá gorí mímbàrí tó bá ní káwọn èèyàn máa ṣe ìwọ́de àbò gorí mímbàrí ó ní ẹ máa dìbò fẹ́ tí ó jẹ́ kí price tó fi pa àwọn èèyàn wọ́n fà láwà ní rẹ̀ látẹ̀yìn lè máa mú tí ó ṣe wá sí lórí mímbàrí ayé ó bàjẹ́ lórí mímbàrí ni tẹ́ bá fẹ́ ṣe wá sí àwọn oníkẹ́ ṣe wá sí bá àmọ́ tẹnumọ́ nípa ẹ̀fà àti corruption àwọn máfíà nínú ìjọba wa náà ń hùwà bíi máfíà tàbí àwọn máfíà wọ́n ti gbàjọba kéèyàn ra mọ́tò ní 2 million lábúròdù kọ́ á máa tà ní 6 million bí wọn ò bá jọba jà wọn ò sì ní tó fẹ́ ṣèwọ́de ọmọ sí kíni ọmọ ṣèwọ́de olómi ìṣẹ́gun òun ìdẹ́ ṣe dédé rìn ọ wà fún mi palliative wà ní wọn máa kàǹpé palliative kò tí sọ́jà bá gbàjọba Nàìjíríà àwọn tí mo rí ń gbòòrò yìí ti ń ra gaari tẹ́lẹ̀ pé gaari tá a rà 200 naira tá a rà 1-2 gaari 1-2 ráìsì lọ́wọ́ ju ẹ̀wà lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀wà báyìí wá ti di ọ̀gá ráìsì ẹ̀ pàdé ti wọ̀ ọ̀ràn ráyà ti gbẹ́lẹ̀. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ níbikíbi tẹ́ bá ti ń wò wá lórílẹ̀‐èdè àgbáyé ẹ káàbọ̀ sórí ìkànnì Da Expression TV gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé a máa mú ìròyìn wá sétí ìgbọ́yìn gẹ́gẹ́ bó bá ṣe ń tẹ̀ wá lọ́wọ́ ìta mú wá fún yín lọ́tẹ̀ yóò tún kàmàmà ẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé kan ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí ṣẹ́rí kíní tó dàbí agogo tó wà lẹ́gbẹ̀ẹ́ yín yẹn ẹ má gbàgbé láti tẹ̀ á lè máa ta yín lólobó gbogbo ìgbà kí ìgbà tá a bá ti fi ìròyìn sí orí ìkànnì yìí. a fẹ́ dá oko tó lè feed gbogbo nation a sì jẹ́ òye yín kọ̀ bá máa yé yín ẹ̀yin tí èyí tẹ́ ẹ fẹ́ máa bú wa yóò yé yín ẹ bí ìbú láàárọ̀ àmọ́ ẹ ṣe very good ń gbọ́ ọba ìdọ̀sán. ẹ wo ohun tí ó dé tí mo sọ pé ẹ má ti ìjì ọ̀pọ̀ òun ni yí pé bọ́yọ́ lọ́n ń bẹ pẹ̀lú wa bí ọ̀gbẹ pẹ̀lú wa lẹ́yìn oṣù méjì mọ̀ ń bọ̀ àbí ìpadà ẹ̀ wà rí bí ọjà yóò ṣe kẹ́ni bó ṣe fẹ́ lọ. èyí tá a kàn fi ṣe yìí ni yí pé ẹni ọba fẹ́ tajà àti ẹ̀nà tó gbogbo lágbèdé astart ń bí ni ẹ̀rọ ẹ̀rọ apá kò kékeré ta kó lẹ̀ tá a dàbí alágídí àbí àbá private ẹ̀yìn ìyànjẹ torí ìyànjẹ ọ̀nà mẹ́ta ló wà international injustice wà àwọn colonial master àwọn ajẹgàba lórí ayé tọ́jọ́ wípé wọ́n láwọn ti kúrò Nàìjíríà àmọ́ wọ́n tún rúùlù Nàìjíríà economy túrú àwọn agent wọn náà capitalist ti ń bẹ ń bí so ìnira ti àwọn international ó wà lórí àwa mẹ̀kúnnù àwọn náà tọwọ́ bọ dọ́là ní gbogbo nǹkan fi wọ́n àwọn ni wọ́n ní àgbọ́dọ̀ fọpo lọ́dọ̀ tí àwọn ọ̀kọ́ abáṣe fọpo wọ́n di báàgì pẹ̀lú àwọn kan nú àwọn alágbára la fi lọ fọ epo àwọn alépo ń bí àìsàn àlọ́ fọ̀ lámẹ́ nílùú èbó àìsàn àdá padà bó ni ò ṣe ní wọ́n. That is international injustice. àwọn mafia kan tí wọ́n jẹ́ àwọn orílẹ̀-èdè àgbà àwọn orílẹ̀-èdè ńláńlá àná alágbára lórí èèyàn àwọn wọ́n máa jẹ orílẹ̀-èdè irun ni owó orílẹ̀-èdè tí wọ́n bá kó ọ̀rọ̀ orílẹ̀-èdè tí wọ́n bá kó ní wọ́n kó lọ lù tiẹ̀ ọ̀sẹ̀ àwọn mẹ̀kúnnù yóò lè bá wọn jà ọ̀rẹ́ sí nǹkan tá a lè ṣe sí ju pé tí kọ́ńtì wa torí ẹ̀ bá pé tó pé bíi Niger tó ní France wa máa lọ Niger ní France wa máa lọ Mali náà yarí pé ẹ̀ lè báyé wa jẹ́ ẹ̀gbọ́n mínísìn ṣé kán gbàjọba lọ́wọ́ àwọn táwọn èèyàn dìbò fún táwọn èèyàn tó wá jáde lọ́dọ̀ kó tó wá jáde pẹ̀lú sọ́jà pé ìwọ sọ́jà inú wa dùn torí àwọn tí ń fìyà jẹ wá lọ ṣe kíni ló dojú kọ ẹ̀yin olóṣèlú tí sọ́jà bá gbàjọba Nàìjíríà àwọn tí mo rí ń gbòòrò yìí ti ń ra gaari tẹ́yẹ pé gaari tá a rà 200 naira tá a rà 1-2 gaari 1-2 ráìsì lọ́wọ́ ju ẹ̀wà lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀wà báyìí wá ti di ọ̀gá ráìsì òun náà ní ọ̀gbọ́n ọ̀dọ́dọ̀ mi níṣẹ́ ló kó gáàdì lọ́wọ́ kó wá dọ́dọ̀ mi wọ́n máa kan ẹ́ pa ráìsì ò ṣe é jẹ dáadáa àṣẹ àmọ́tà ń jẹ gan akẹ́sàrí gbogbo wa tàkàṣà àárín káàkiri náà ni ẹ fi ìyá náà jẹ wá dé ojú ẹ̀ a nígbà Buhari pé kìíní ti wọ́n jù ní ìsìn ẹ̀rọ akọ Buhari ti mọ̀ lẹ́ka kódà tí kan bá tó ń bẹ lẹ́yìn mọ̀lẹ́ka so tí àwọn ológun bá gbàjọba tó bá ní àwa gbogbo price ọgbọ́dọ̀ wálẹ̀ gbogbo ìyá tí ń jẹ mẹ̀kúnnù wọ́n ó tú jáde ń bì náà wọ́n ṣe tú jáde wá dìbò fún yín dọ́bù rẹ̀ wọ́n ó tú jáde ìbò tí ń bọ̀ yìí ní ìsìn
ẹ̀yin tẹ́ ẹ fi bí pa àwọn èèyàn ẹ jẹ́ múra àáfàá tó bá gorí mímbàrí tó bá ní káwọn èèyàn mọ́ ṣe ìwọ́de àbò gorí mímbàrí ó ní ẹ máa dìbò fẹ́ tí ó jẹ́ kí price tó fi bí pa àwọn èèyàn wọ́n fà á láwà ní rẹ̀ látẹ̀yìn wọ́n ó sì fìlà ebi ò sí ní ọ̀sán kankan o wọn ò bá jọba jà wọn ò sì ní tó fẹ́ ṣe ìwọ́de ọmọ sí kíni ọmọ sí ìwọ́de torí mi ìṣẹ́gun òun ìdẹ́ ṣe dèdè rìn ọ wà fún mi palliative wà ní wọn a máa kàǹpé palliative tí mo ti jẹ tán ìjọ tó kó lé lọ́nà ni mo ti kíni mo parí ẹ̀ mo tún ti yanu pé èwo ló tún kù oní òṣè ẹ̀kan mọ́ ṣé inú adó de palliative di ìgbà palliative ọ̀ràn ráyà ti gbẹ́lẹ̀ lè máa mú tí ó ṣe wáàsí lórí mímbàrí ayé ó bàjẹ́ lórí mímbàrí ni tẹ bá fẹ́ ṣe wáàsí àwọn oníkẹ́ ṣe wáàsí fún ìta àmọ́ tẹnumọ́ ní pé ẹ̀fà ètò corruption tí ó rọ corruption lè dàtọ̀ owó ẹ̀ lé èyí tí ń bẹ lọ́wọ́ corruption 2/3 ni ẹ̀gbọ́n mi èyí tó wà níbi àwọn nǹkan yòókù ní 1/3 corruption tí yín gẹ́gẹ́ àwọn olè tẹ́jọ kóra yín bẹ̀ náà ní kẹ́ correct àmọ́ àwọn wò pé èwo làwọn náà lè ṣe aṣá lè dáko tá a bá dáko tá a kó èrè oko wa wá a kó lọ bí tí àwọn aráàlú ò tún ti ṣe kíni tí wọ́n ti tọwọ́ bọ̀ àwọn máfíà ìṣẹ̀gbọ́n náà mẹ́ta mo ní wọ́n wà ọ̀nà aláwọ̀kọ́ ní international máfíà ẹlẹ́ẹ̀kejì ni àwọn máfíà tí wọ́n ń bàjọba ṣe àwọn àtijọ́ àwọn máfíà nínú ìjọba wa náà ń hùwà bíi máfíà tàbí àwọn máfíà wọ́n ti gbàjọba kéèyàn ra mọ́tò ní 2 million lábúròdù kọ́ á máa tà ní 6 million bíi torí pé mọ́tò tó rà ó lè fi 1 million kílíà rẹ̀ 2 million kílíà rẹ̀ ní bíbáyìí àwọn máfíà wo ní ń bẹ ní bọ́dà ẹ̀ tó múra kankan àwọn nǹkan tẹ́ produce ẹ̀ ni wọn ò tún gbọ́dọ̀ gbé kọjá tí wọ́n bá wá gbé kọjá báyìí ẹ̀ ti sọ́ọ̀dì nira fáwọn èèyàn ìpele kejì ní ìpele ẹ̀yìn máfíà láàrin gọ́fìmẹ̀ntì àti àwọn olówó náà náà ń jẹ gàba lórí market tí wọ́n ní àlà àwa la ń ta sìmẹ́ǹtì káàkiri àwọn orílẹ̀-èdè áfíríkà ti mẹ́lẹ́gbẹ̀gbẹ̀ wa sìmẹ́ǹtì ní ìsìngbà aláàfẹ́ rà wọ́n ní 8,000 naira ni láàárọ̀ iná la ní abẹ́ ra sìmẹ́ǹtì wọ́n ní 8,000 naira ni wọ́n sì ń tàbí 2,000 ní kọ́ńtì mi kí ló dé tẹ̀fẹ́ ní àlà tẹ̀fẹ́ pàwájẹ ó ti pọ̀ jù náà tó àwọn máfíà àti gọ́ọ̀mẹ̀ntì tó yẹ pé ìnira ní gbogbo nǹkan ará China wá open báǹkì àwọn ará kọ́ńtì mi wá open báǹkì ó di àwọn èèyàn lọ́rùn ó pè wọn kódà ó tún pàmpè ẹ̀yin bá a fowó sínú àkáǹtì bá a fẹ́ gbà ẹ̀ gbowó bí wọ́n sẹ́ndì ẹ̀ sí a wọ́n sẹ́ndì owó sí a láàmẹ̀kúnnù ẹ̀ yọ owó àtúwẹ́ gbà ẹ̀ yọ owó bá a tún wá sọ pé ọ̀dà ẹja máa wò ó ràn ẹ̀ tó máa yọ díẹ̀ ilé ayé ìwò la wá wáyé bẹ́ẹ̀ sì kò wó sílé àwọn tẹ́ ẹ lómi pàǹgbòrò wọ́n wà já ilẹ̀kùn ibùdó á rí àdúró sí làwọn fi wò yí pé káwọn náà wọ́n ṣe tí a náà níwọ̀n àbátágbára wọn káwọn àpúlé dá yín mú àmọ́ Ọlọ́run lè mú yín gaari gbogbo ọjà tó bá fẹ́ wọ bí tó bá tó mọ̀ pé ò lè dẹ mẹ̀kúnnù lọ́rùn àwa náà níjọba tí a náà dá lè ṣe ń gbé máa tajà ń gbé ọjà àwọn mẹ̀kúnnù ni torí ọjà tó bá pè lọ́jà Islam ó gbọ́dọ̀ dẹ mẹ̀kúnnù lọ́rùn kò sì yọ ẹnì kankan lẹ̀ kò sẹ́ni tí ò lè wá tajà àbí wá rajà bí ó lè ti ní pé ó ní àwọn èèyàn làdọ́rọ́ wà làdọ́rọ́ ànígbà àdìsí ànábì ni wọn náà gbọ́dọ̀ gbà ká fara nira wa èyí ni mákẹ́ẹ̀tì wa gbogbo nǹkan látàn bí o ọ̀dà ìwé nǹkan tó ti kó nǹkan kan dé báyìí ni dọ́mọ̀ fi fọyín tún rè èlò wọn ń ta ń gbòòrò wọ́n ta ní 1,000. wọ́n ń ta 1,000 ń gbòòrò èlò lẹ́yìn tà ń bì àwọn ọmọ ta ní 600 ní bì àwọn alágbára kan náà wà ń bí ọgbọ́n lè tà 600 wàá rà kíákíá ọwọ́ náà tó bá sì gbogbo anybody tó wá rí pé òun náà fẹ́ dẹ mẹ̀kúnnù lọ́rùn ó lè join association wa à ń control gbogbo orú àwọn nǹkan báyìí ká jẹ́ kí market wálẹ̀ ká dẹ mẹ̀kúnnù lọ́rùn à ń control ẹ̀ pẹ̀lú ètò tó ń pè ní Baitul Mal abẹ́ Baitul Mal gbogbo ẹ̀ wá tó gbogbo wa la sì ń contribute mbẹ́ àwọn bádùrù bíríkìlà wa tó bá gbéṣẹ́ fún wọn ara ò ní ní ọ́ tó bá tiẹ̀ ti gbéṣẹ́ fún wọn ló ti rí pé àwọn yìí yàtọ̀ sí ara ìgboro àwọn iron bender náà wà bí irú àwọn èyí
àwọn wẹ́dà àwọn náà wà, àwọn ọlọ́kadà wa náà wà, àwọn kápẹ́ńtà àwọn wà, àwọn kódà àwọn bàtà gan wà, àwọn oní ọ́ìlì wà, ọ̀fẹ́ sí ní ọ̀fẹ́ sí, àwọn ọlọ́ràá wà, àwọn télọ̀ wà, gbogbo ẹ̀ lọ wà. Owó ìsan súnà gan wà tí wọ́n bá lẹ̀ ọ́ ní nǹkan láwọn ayé ọwá lọ sọ́dọ̀ wọn kódà tó ní hospital, oríṣi hospital méjìlá ní a ní hospital tíjọba faramọ́ ẹ̀gbọ́n àti hospital tí Islam faramọ́. Hospital Islam yẹn nítorí pé àwọn kankan bẹ wọn a máa wò lọ́sibítù tó yẹ pé wọ́n èrè wò àwọn ará bí ó ti tẹ̀lé èèyàn débẹ̀ ọwọ́n àgbẹ̀ ọlọ́rú kíá center kan bẹ́ ń bí kò sí ọwọ́ wa rí rèékí àwọn tó rí rí bó ṣe rí o Abidjan bí ọkọ̀ àjẹkù só bẹ́ẹ̀ ni o ológo súnà níbí o ó dàṣà àwọn kan wọ́n ní wọ́n gbà án létí látọjú oorun òun ẹ̀tọ́ wà rí náà rí wọ́n kó fàṣẹ fún ọ wọ́n rẹ̀ rí rẹ̀ wọ́n ti pamọ́ sí lọ́wọ́ rẹ̀ àwọn síkẹ́ẹ̀tì lọ́wọ́ àrí àwọn Jésù náà tó wà níbí àwọn Jésù ni tó wà rí àwọn mínísítà náà wà minister of defence àwa rí wọn wọ́n ń ṣe pẹ̀lú ọlọ́pàá ọlọ́pàá ti mẹ́tọ́ gbà á lọ́wọ́ rẹ̀ wọ́n lọ mú tọ̀hún fún ọlọ́pàá báyìí pé human rights náà ni Ọlọ́run kọ́ wà pẹ̀lú wa so nípa bẹ́ẹ̀ bàbá lọ́jà táwọn bàbá lọ́jà ń fi àwọn bàbá lọ́jà náà rè wọ́n ń dá ségè inú òkú bẹ́ẹ̀ ṣe rírun gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá dáko ẹlikọ́ńtà tiwa ẹ gbọ́jà yín wá bí àwọn èèyàn ọ̀rà ẹ má gbé lọ bí wọ́n ti bá yín sáwó lé lórí àwọn onígbà gángan o wọ́n gbowó sọ wọ́n bá bí gbọ́jà wá máa tà á ẹni tó bá fẹ́ ṣe kíni ẹgbọ́n mi sìn ọ̀ jáwé kankan bí yìí o ẹni tó bá lóun ọ̀ jáwé ń bí kọ́ á sọ fún àwọn àjọba Dáúrújẹ Ṣẹ̀kírì àti Dáúrújẹ abẹ́bẹ̀ sọ fún wọn ó gbé tọ̀ ibi náà ó ti gbé ó gbé lọ ilé ẹjọ́ ó ti ní ìsìn ó sì bá wí máa bọ̀ ọ̀fẹ́ ni àgbàdo wa náà rí o ẹ̀pà rí àgbàdo rí ẹ̀pà rí gàrí rè ọ̀ ń bọ̀ náà nu àwọn àti òkú wọn fẹ́ẹ̀ dé kò tí bẹ̀rẹ̀ o nítorí pé mi ò ráyè lónìí yìí àsìkò tó mi ráyè ni wọ́n á sọ̀rọ̀ bí Ọlọ́run wa pẹ̀lú wa subhana rabbika